Yeah, ẹ káalẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kẹ́yìn àlìhùlà mọ́hù wára sátọ́lá hambiyahi. Ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheikh, àfá akọ́mọlẹ́sìn àfá akọ́mọlédè. Pẹ̀lú gbogbo Mùsùlùmí wípé Assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, bàbá mi, Reverend Bishop nínú ìjọ Àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, Kérúbù and Séráfù Celestial. Mo kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, mo wá kẹ́yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù. Ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri. Ẹ fi ṣàwá ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀. Tó rẹ́yìn báyìí làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà, mo ṣèbà yín o. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá. Látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Abíọ́dún Oyèbánjí. Mo kí kábíyèsí àrólé Oòduà Àjẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò. Ọ̀jájá afìdíọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ọ̀gbọdọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí pọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀, àrámọ̀kà tí dún tòjò tẹ̀rù. Ọba ẹnjiníà Bímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé Ẹlẹ́wù Ẹtù. Aláàfin Ọ̀yọ́ bàbá, mo kí yín o. Mo wá kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jẹ́ kó kánrin kése, kí rùkẹ̀rẹ̀ kó pọ̀ jaburata. Mo wá fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire yàtọ̀ sí ọba bí Olúwo. Gbẹ̀yìn ọba yòókù tẹ́ ń tẹ̀lé ìlànà tí Olódùmarè tí Oòduà tó làálẹ̀ fún aládélẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí yín o. Mo kí alànà fún ìran Yorùbá pátápátá. Bàbá mi Professor Bánjí Akíntóyè. Bàbá kẹ́ ẹ túbọ̀ fọwọ́ páwú kẹ́ ẹ fèrègì jóbì. Kí ọjọ́ yín ó túbọ̀ kó dalẹ́. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májà sọ́lá Àdìsá ọmọdé ẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ aládéládé ládé, Aláàfin Ọ̀ládé, adé orí aládìkún la gbà fáláàfin. Wọ́n bá rú ọ lójú bọ́ bá pàdé Aláàfin lọ́nà.
béèrè lọ́wọ́ kábíyèsí pé ṣé lóòótọ́ Sádé Aládìkún ńlá gbà fáláàfin. mo wá sóde torí ibà méjì kọ́, torí ogun Fúlàní tí ń dàran Yorùbá láàmú ni. ẹ̀yin ọmọ Yorùbá mo ṣe fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ogun ti débodè. àwọn àgbà sì bọ̀ wọ́n ní pánsá òfura pánsá já, àjà òfura àjà jìn, onílé tí ò bá fura olè ó kó lọ. bíran Yorùbá ò bá nífura látàrí nǹkan tí ń ṣẹlẹ̀ síran Yorùbá lọ́wọ́lọ́wọ́, a jẹ́ pé nǹkan ń ṣèran Yorùbá ni. òjòjò ń ṣèran Yorùbá, ara Yorùbá ò lé. odò tíran Yorùbá fojú rẹ́ náà ó ti fẹ́ máa gbé ni lọ. kò tóun ó ti ń dò yìí ká ni. ìjẹ́bú galógún tiẹ̀ ń gbà wọlé sí alára ńlẹ̀ Yorùbá. àwọn Fúlàní ajínigbé afipábánilòpọ̀ abanilókojẹ́. ìjẹ́bú náà tiẹ̀ ń gbà wọlé káàárọ̀ oòjíire. àwọn abúwo lágbà ní báńdìrì pẹ̀lú àwọn ẹni ibi. ọ̀nà wo la ń gbà náà fi ń wọlé sí aláṣíkún tá a sì mọ̀. wọ́n ń ṣe bí ọ̀rẹ́ wa, wọ́n ń wọlé sí wa lára látara ẹ̀sìn, wọ́n ń wọlé sí wa lára látara ìgbàlejò tí ìran Yorùbá gbàlejò, wọ́n ń wọlé sí wa lára. àmọ́ nínú tí ń ṣèran Yorùbá tí mo kíyèsí, ó ní àìláṣìírí, ìbẹ̀rù ojó, wípé tí n bá ṣe bí ẹ bá ká mi mọ́bẹ̀, ìjẹ́ ní gbabẹ̀ kí n dèrò ẹ̀wọ̀n bí? ó wà lára tí ń kó bá ìran Yorùbá. àìní ìpinnu ọkàn ń kó bá ìran Yorùbá, yìí sì ń fìyà jẹ̀ran Yorùbá lọ́wọ́lọ́wọ́. kí n tó máa bọ́rọ̀ lọ, ń kọ́kọ́ fi fídíò kan ń hàn wá. mo wá fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. ǹjọ́ tọ̀nà ní àti ọjọ́ tí Fúlàní ti ń pa ìran Yorùbá nínú oko, ó di ọjọ́ mélòó tí Fúlàní ti wá kó ìran Yorùbá tí wọ́n wá ṣe fídíò? ó dọjọ́ mélòó? ẹ sọ fún mi. ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ sì rántí tẹ́ ẹ gbàgbé. wákìlì tí àwọn ẹgbẹ́ OPC ń gbà náà lọ́hùn tí wọ́n mú, tí wọ́n fà lé ìjọba lọ́wọ́, tí wọ́n sọ fún wa pé àwọn fi sí ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní Ọ̀yọ́ ní Abolongo, tí wọ́n sì mú àwọn tó jẹ́ wípé wọ́n lọ rèé mú wákìlì dìgbòlùjà bàbá àṣàlẹ̀ àwọn ajínigbé àwọn Fúlàní wọ̀nyí tí ṣe wákìlì tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Sẹ́ríkì Sálíù Ìgàngán. ìgbà tí wọ́n mú ní ìgbà náà tán fà á lé ìjọba lọ́wọ́, àwọn tó mú wọ́n lò bí oṣù 5 sí 6 nínú àhámọ́ kó tó di pé olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ọtẹrìsì tó sì gbà wọ́n lẹ̀. ẹ bá ń bi ìjọba léèrè, pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ń bó ní wákìlì wà. inú mi ò bá dùn bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá lè ṣe fídíò wákìlì kan fi hàn wá nínú ẹ̀wọ̀n tán lá fi sí, ẹni tí wọ́n fi ẹ̀sùn bàǹtàbàǹtà kàn, tó jẹ́ wípé ní ọjọ́ tí wọ́n fẹ́ lọ rèé mú wákìlì, àwọn ọmọ ogun, àwọn ọmọ lẹ́jẹ̀lẹ́jẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ fún wákìlì, wọ́n dojú ìjà, wọ́n dákọ̀ àwọn tó lọ rèé mú wákìlì. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, alọ́lámọ̀rí àmọ̀rábọ̀. ǹjẹ́ lèyí ò ti wá yẹ kó kọ́ ìran Yorùbá lọ́gbọ́n wípé a kì í rí àjẹkù orò? ẹni tẹ́ ẹ bá mú nínú igbó, tẹ́ ẹ sì rí pé àyè wà fún yín láti júwe ilé wọn fún, ẹ júwe ilé fún, ẹ má tó ṣẹ̀ṣẹ̀ kó wọn lé ìjọba lọ́wọ́. bẹ́ẹ̀ bá kó wọn lé ìjọba lọ́wọ́, ìjọba ó fi wọ́n lẹ̀. bí ìjọba bá fi wọ́n lẹ̀, Fúlàní èédárí dèèyàn, wọn a máa ṣòro bí agbọ́n ni. ó mà ṣe o. mo fẹ́ ká ẹ wo fídíò yìí kí n wá tó sọ àwọn research tá a ṣe
àwọn ibi tí Fúlàní ń gbà wọlé sí wàhálà nílẹ̀ káàárọ̀ òjíire. Kí n tó wá máa sọ fún yín lónìí ni kò ní dọ̀la. Bẹ́ẹ̀ ni màá fi hàn yín, màá ṣe kí ni màá fi hàn yín. Màá fi hàn yín lónìí ni kò ní dọ̀la. Tí n bá wá fi hàn yín tẹ́ ẹ̀yin ọmọ Yorùbá, ó rèé, mò ń bọ̀. Mò ń bọ̀. Mò ń bọ̀. Now, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. These are some of the things they use in collecting Okada. Once they heat, I want to place it on record that a lot of weapons were recovered from them, locally made weapons with which they perpetrate different forms of evil. What they do is to stay in the forest and come out, attack and go back and run back deep into the forest. Over 100 of these people were loaded with trucks, 2 trucks, and they were about to be distributed along the forest belt of the state, starting from Ore End, Ofos Ore End. We have profiled them, and we found out that all of them, with the exception of only 3, do not even know where they were being taken to. They don't have an idea. Their masters just sent them into the forest to await further directives. The governor has directed that they be sent back to where they came from. Yes, there's freedom of movement in Nigeria, but you must have a purpose. I would really appreciate the governor for saying he should take them back. Or it's a criminal thing to come without any chance to enter forest to cause problem here. We appreciate the governor, we appreciate that much too for taking care of them and going back where they come from. Now, mo rò pé lórí ọ̀fẹ́ ẹ láǹfààní láti rí fídíò yẹn. Ẹ wò bí wọ́n ṣe pọ̀ tó. About 100 plus ni wọ́n jẹ́. Now, ibi tí mo dẹ̀ ti sọ̀rọ̀ tí mo ní pánsá òfúra pánsá jánà àjà òfúra àjájìn bó nílé ìran Yorùbá ò bá fura olè ó kó wa lọ. Bí wọ́n ṣe ń já wọn sí àwọn inú igbó wa gbogbo. Ó ń lẹ rí yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn trailers tó ń kó ìrẹsì tí wọ́n ń kó màálù, half ìrẹsì, half àwọn Fúlàní wọ̀nyí ni wọ́n ń kó. Wọ́n dẹ̀ ń já wọn sí àwọn strategic places, pàápàá jùlọ ibi tí igbó pitibú bá wà. Tí a bá ti débẹ̀, wọ́n ń ṣe àtíbàbà.
tó bá ti ṣe àtíbàbà wọ́n ní àwọn ẹ̀rọ léwọ́ pélébé kan tí wọ́n ń lò léyìí tó jẹ́ wípé they will await further directives from their boss tó rán wọn wá. ọ̀pọ̀ tó sì ń ṣe ni wípé tí ẹ bá wo Ṣàkún ẹ lọ rèé wo òpópónà wa gbogbo Iléṣà sí Ifẹ̀ wọ́n wà ní inú àwọn igbó wọ̀nyẹn wọ́n jáde pẹ̀lú àwọn irin ìjà burúkú lọ́wọ́ wọ́n á ṣe ọṣẹ́ wọ́n ó sì padà sí inú igbó yẹn. bákan náà ni òpópónà Ìbàdàn sí Èkó tí ẹ bá ti kọjá Onídùndú Onígàrí lọ sí Ṣàgámù ẹ bá wọn inú igbó yẹn ni wọ́n wà. kódà wọn a máa ṣe road block tẹ́ ní ìgbàgbọ́ wípé àwọn ọlọ́pàá ní í ṣe road block. kì í ṣe ọlọ́pàá ló ń ṣe road block o, àwọn ọ̀tá ìran Yorùbá náà ń ṣe road block. tán bá dẹ̀ ti wu ìwà láabi tán tó bá jẹ́ wípé odidi mọ́tò ni wọ́n fẹ́ hijack wọ́n ti mọ ọ̀nà tí wọ́n ń gbà láti hijack odidi mọ́tò yẹn wọ inú pápá lọ. ọ̀nà tí ọ̀pọ̀ àwa ọmọ Yorùbá ọmọ nínú pápá àwọn Fúlàní wọ̀nyí wọ́n ti mọ bẹ̀. tẹ́ ẹ bá ń lọ ní ọ̀nà Ìjẹ̀bú Òde tẹ́ ẹ bá ti kọjá Ìdí Ayùn rẹ̀ tẹ́ ẹ kọjá ibi igbó tíìkì yẹn kété tẹ́ ẹ bá ti kọjá rẹ̀ báyìí níbi signboard kan wà tí wọ́n kọ welcome to kíní kan kíní kan wọn fẹ́ sọ ni àárín ibẹ̀ ni wọ́n ti máa ń jáde pẹ̀lú àwọn nǹkan tó burú lọ́wọ́ wọn tí wọ́n sì ń ṣe ṣùtá fún àwọn ọmọ káàárọ̀ oòjíire. tí ẹ bá lọ sí ìpínlẹ̀ Ògùn tí ẹ bá gba Ọmí Àpáta kété tí ẹ bá ti kọjá Bàkátàrì tẹ́ ẹ kọjá rélùwé tẹ́ ẹ súnmọ́ Ọ̀dẹ́dá tẹ́ ẹ bá ti kọjá Ọ̀dẹ́dá díẹ̀ abà kan wà tẹ́ ẹ bá kọjá Ọ̀dẹ́dá tẹ́ ẹ bá ti kọjá abà yẹn ní àárín gbogbo abà yẹn àwọn aráàbì ló dominate ibẹ̀. tẹ́ ẹ bá ti wá kọjá bí abà yẹn síwájú ibẹ̀ bẹ́ǹdì báyìí àpẹẹrẹ ń tẹ́ kọ́kọ́ rí ìní ẹ̀rí màálù ẹyọ hóhó kan tí yóò kọjá láàrin títì tó o bá ti lè tẹ bírèkì ọkọ̀ rẹ iná mú ọ. ẹ wò ó pé bó o ní àṣegbá rìsáàchì tẹ́ ẹ bá ti ń lọ ní Ọ̀yọ́ Aláàfin Òjó pa Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ẹ ti mọ̀ pé ní Akínyẹlé ẹ gba Akínyẹlé kọjá àwọn aládọ́mínéètì Akínyẹlé ní Kárà tí wọ́n ti gbé ń ta màálù kété tẹ́ ẹ bá kọjá Akínyẹlé kẹ́ ẹ tó dé Fìdítì ìyànà Fìdítì àwọn ibì kan wà tí ọ̀nà ò ti dá àwọn àárín ibi tí ọ̀nà ò ti dá yẹn ibẹ̀ ni wọ́n ti gbé máa ń jáde láti máa ń ṣe ṣùtá fún ìran Yorùbá. ó di mélòó ṣe ń kọ́lẹ̀. tẹ́ bá lọ lọ́nà Ògbómọ̀ṣọ́ kété tẹ́ bá ti kúrò ní Ògbómọ̀ṣọ́ tẹ́ bá ti jáde sí express tẹ́ ń lọ sí ọ̀nà Ẹyẹ ń Kọrin ó ti ní ibì kan tí wọ́n fi pàgọ́ sí àárín ibẹ̀ náà ni wọ́n ti jáde tán ti ṣe ṣùtá fún àwọn ọmọ Yorùbá tí ń bọ̀ yálà láti Ọ̀fà àbí wọ́n ń bọ̀ láti Ògbómọ̀ṣọ́ àbí wọ́n ń bọ̀ láti Ìlọrin. ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ wa gbà fúra. èyí tó ṣẹlẹ̀ níbi Ìjẹrin tó ṣẹlẹ̀ ní òpópónà Ifẹ̀ sí Iléṣà adúpẹ́
púpọ̀ jù wípé àwọn tí Olódùmarè ń lò láti máa ṣiṣẹ́, àwọn alálẹ̀ Oòduà ò fi wọ́n sílẹ̀, wọ́n ń dúró tì wọ́n, wọ́n dẹ̀ ń gbárùkù tì wọ́n, wọn àjẹ́ kan ṣìṣe, wọn àjọwọ́ ọ̀tá ó bà wọ́n. Ibo ni wọ́n ń gbà wọlé sí wa lára? Àwọn Fúlàní ń fi ẹ̀sìn wọlé sí wa lára láti ìlú Ìlọrin. Half of Ìlọrin are Fulanis. Láwọn tó jẹ́ yàtọ̀ sí Yorùbá tí ń bẹ ń bẹ. Sáàmà pé 16 local government ní ń bẹ ní Kwara State. 12 ńlọ jẹ́ ti Yorùbá pọ́nbélé. Ṣẹ̀wárí 12 tó jẹ́ ti Yorùbá pọ́nbélé. Wọ́n wá ń fi ẹ̀sìn, wọ́n fi ń wọlé sí wọn lára láti Kwara. Wọ́n wá ń gbabẹ̀, wọ́n fi ń wọlé sí àárín gbùngbù ilẹ̀ Yorùbá ń bí. Tẹ́ bá lọ lókè Ògùn, ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n pe igbó kan ní Federal Government Reserve Forest. Ìyẹn ló so ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú Kwara, òun ló so wá pọ̀. Ní Kìṣí, wọ́n pe oko kan ní Fáṣọlá farm. Ní Fáṣọlá farm yẹn, láti oríta Fáṣọlá farm sínú forest reserve yẹn, ó lé ní 15 kilometer. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń jí èèyàn gbé níbi oríta Fáṣọlá farm yẹn. Tá bá sì ti gbé wọn lọ, tí wọ́n wọ inú ibẹ̀ yẹn lọ, ó di gbére. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n ń gbẹ̀mí wọn sí inú igbó forest reserve yẹn ni. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí, bẹ́ẹ̀ bá gbàgbé, Olóyè Sunday Adésá ọmọ Adéyẹmọ, wọ́n ti wà nínú igbó Federal Government Forest Reserve yẹn rí. Ìyẹn ní ọdún 2020 àbí kí n pè ní early 2021. A lọ léyìí tó sì ní tójú wá rí. Wọ́n ń gbabẹ̀ wọlé láti Kwara wọ Kìṣí. Tẹ́ bá wá wo Ọ̀gbọ̀rọ̀, Ìgàngán, ẹ lọ sí Òfìkì sí Abùgùdù. Tí ẹ bá dé Abùgùdù, ibì kan wà nínú Abùgùdù tí ó já sí Kwara. Ó dàbí ẹni wípé ó já sí Òkìtìpupa. Ibẹ̀ wọ́n ń wọlé náà láti bẹ̀. Ó mà ṣe o. Wọ́n ń gbabẹ̀ náà wọlé sí ìran Yorùbá lára. Tá bá kúrò ńbẹ̀, ẹ já lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ń gba Ògbómọ̀ṣọ́ wọlé sí Ọ̀yọ́. Wọ́n sì ń gba Ọ̀yọ́, wọ́n ń gbà wọlé sí Ìṣẹ́yìn. Wọ́n wọlé sí Fìdítì. Wọ́n wọlé sí Igbó Ọrà. Wọ́n wọlé káàkiri. Ẹ̀yin ọmọ Yorùbá, ìdí tí mo fi kóró ojú sí fídíò tí mo fi hàn yín, it's a very recent video. Ìdí tí mo fi kóró ojú sí ni wípé kò yẹ kí Yorùbá ká má tí ì gbọ́n
dé stage tá a wà yìí ní century tá a wà yìí wọ́n kó àwọn fípù wọ̀nyí wọ́n kó wọn wá sí inú igbó wa láti wá máa ṣe wá ní sùtá ni tí a bá wá bá wọn nínú igbó wa ó yẹ ká mọ ẹ̀tọ́ tó yẹ ká ṣe fún wọn inú igbó náà ló yẹ ká gbà dá wọn padà sí ìlú wọn kò yẹ ká tó kó wọn wá ìta gbangba láti ní pé bóyá a fẹ́ fà wọ́n lé ìjọba kankan lọ́wọ́ mọ́ torí ẹ má jẹ́ ń tàn yín bí máa fa àwọn ọ̀daràn ajínigbé aṣekúpani wọ̀nyí lé àwọn agbófinró lọ́wọ́ kò so èso rere kankan fún ìran Yorùbá àmọ́ tá a bá dá wọn padà síbi tí wọ́n ti ń bọ̀ ní ẹyẹ ọ̀sọ́kà tá a bá dá wọn padà lẹ́yẹ ọ̀sọ́kà kò sí tó burú kò sì sí láìfí ń bẹ̀. Aside from this fídíò tẹ́ wò yìí 2 trucks were intercepted tí wọ́n load pẹ̀lú àwọn èèyàn burúkú wọ̀nyí ní ọjọ́ Jímọ̀ ní alẹ́ ní òpópónà Èkó síbàdàn ó dàbí ẹni wípé wọ́n ń bọ̀ látòkè ọya náà ni wọ́n fọ́ lọ rèé kó wọn dà sínú omi tí a máa ń kó wọn dà sí àmọ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n fi ra wọn jìn fún ìdáàbòbò àwa ọmọ káàárọ̀ oòjíire àìrájẹpòrò ìfẹ́ sọ́jọ́ bá ń lọ always mo dẹ̀ ní reason mo ní ìdí tí n bá ní àwọn tí ń ṣe takuntakun fún wa yìí ká máa ràn wọ́n lọ́wọ́ ó ní ìdí ẹ̀yin àgbà náà lẹni tí ó bá nídìí obìnrin kan kì í jẹ́ kúmọ́lú they are not receiving salary from anybody kéèyàn tó wá para rẹ̀ jìn láti ṣe kíni láti máa wà nínú òjò nínú ẹ̀rùn dáàbò bo ìran Yorùbá kì í ṣe tó rọrùn a dẹ̀ dúpẹ́ ẹni tó farapa nínú ìkọlù ìyẹn ti alẹ́ Wednesday/Thursday adúpẹ́ Olódùmarè ti gba gbogbo ògo kódà ó lóun ò lè lajú òun sílẹ̀ kí tàlùbọ̀ kókó wọ́ ó sì ti lọ rèé darapọ̀ máwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n wá ṣe sàdánkátà fún bẹ́ẹ̀ lọmọkùnrin akíkanjú ọmọ ṣe tó bá jẹ́ wípé a bá rírú olóyè Sunday Adisa máa dé ẹ mọ́ bí 100 ó ṣeé ṣe kí ìran Yorùbá ká mọ̀ kú àkúrun àmọ́ a dúpẹ́ ẹsẹ̀ tó lóyè Sunday Igboho Oosha ń tọ̀ pa tó wá rí àwọn tó ń dìde voluntarily láì ṣe pé èèyàn kankan pọ̀ sí wọn tí wọ́n wá sọ wípé àníṣẹ́ àwọn ó ṣiṣẹ́ yìí dójú àmì I got all the reports I'm giving you from them research wọ́n ti mọ gbogbo ibi tí àwọn èèyàn burúkú wọ̀nyí tí wọ́n ń gbà wọ ilẹ̀ káàárọ̀ oòjíire ìlú Ọ̀wọ̀ ó níbi tí wọ́n ń gbà wọlé sọ́wọ̀ ó níbi tí wọ́n ń gbà wọlé sí Àkúrẹ́
ó níbi tí wọ́n ń gbà wọlé sí Èkìtì àti mọ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn wọ́n ń pín lára ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, ìpínlẹ̀ Èkó inú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń gbà kọjá, àwọn kan náà ń bá omi rìn. àmọ́ àgò báyìí ni ọ́ dádì ẹgbẹ̀ yìí. mo wá fi alálẹ̀ Odùduwà, mo fi ẹ̀tàlérúgba irúnmọlẹ̀, mo fi bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, ẹ dákun, lábẹ́ bó ti lè wù kó rí, lábẹ́ bó ti lè wù kó mọ, ẹ máa bá wa ran àwọn wọ̀nyí lọ́wọ́. ìfẹ́ wá sórí ayélujára kí wọ́n á máa pe àká nọ́mbà, kí wọ́n á máa ní lágbájá ti fún wọn yé báyìí, tàmẹ̀dó ti fún wọn yé báyìí, làkàṣègbè ti fún wọn yé báyìí. I don't want to do that for security reasons. wọ́n sì ní ohun tá a bá fi pamọ́ òní níyì. I'm not assuring you, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá mi, in the next 4 months ilẹ̀ Yorùbá gba fífọ̀ mọ́ tààrà. àní rí ipasẹ̀ àwọn ará bíi kankan mọ́lẹ̀ káàárọ̀ òjìrè, pẹ̀lú gbogbo ipá akitiyan tá à ń rí wọ̀nyí tí bàbá wa Akékaka, the only living legend of Àgbẹ̀kọ̀yà war, tí ń bá wa kó àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ yìí, tá a dẹ̀ rí result lágbára lọ́wọ́ Ọlọ́run. ilẹ̀ Yorùbá ò ní pẹ́, kò ní jìnnà tí è bọ́ lọ́wọ́ gbogbo ìjínigbé, ìpànìyàn, ìbá oko ẹni jẹ́. We are now ready to give it whatever it takes láti rí wípé operation for Luma, eléyìí tí àwọn wọ̀nyí tí a ń ṣiṣẹ́ takuntakun yìí tí a ti gùn léyìí, pé wọ́n rí ìlú yìí, wọ́n rí fọ̀mọ́. mo wá ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, ẹ̀yin tí Olódùmarè tó ṣẹ́gi ọlà fún nínú ṣọ́gù ìran Yorùbá, ẹ kún wọn lọ́wọ́. mo mọ̀ pé ẹ̀yin kan wà tẹ́ ẹ fẹ́ ṣe, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó ti da omi tútù sí yín lọ́kàn. àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé igi tí ọ̀tọ̀ nígbó la tẹ̀ tá a fi kèyí tó tọ́. ẹ̀yìn kan ò sì lè dín ẹyin láì fọ́ ẹyin. I want us all to know that wípé tá a bá bẹ̀rẹ̀ struggle gẹ́gẹ́ bó lóye Sunday Igboho Oosha ṣe ń bá a lọ, tá a bá rí àwọn kàndánù rẹ̀ sí tí ó darapọ̀ mọ́ wa nígbà náà, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ó má ṣe sọ, ó sì ṣeé ṣe ká máa gẹṣin áyá. àmọ́ ojú ìran Yorùbá ti là kedere. a ti rí wípé warrior who warrior ha irọ́ ló wà nídìí ẹ̀. yàtọ̀ sí àwọn ọmọ ogun olóyè Sunday Àdìsá ọba Adéyẹmọ, gbogbo èmi ni warrior ha warrior who àsán irọ́ ni. mo wá fọlọ́dùmarè bẹ̀yìn, mo fi alálẹ̀ ìran Yorùbá bẹ̀yìn, àwọn tí ń ṣe takuntakun táàkùn yìí, ẹ dákun, kò síye tó kéré, kò dẹ̀ síye tó pọ̀. mo fi Ọlọ́run tó lẹ̀mí mi búra, ká ní wípé wọ́n ń dì bó ṣe yẹ ká ń dì tó ní, bó ṣe wù wọ́n ká ń dì ní òru Wednesday stroke Thursday yẹn, ó ṣeé ṣe ká ń ja ogun àjàyè ní Iléṣà Ifẹ̀ road yẹn. And I want to make something clear. All this thing I'm saying, gbogbo nǹkan tí mò ń sọ yìí, all I'm saying can be verified. ẹ lè lọ rèé yẹ̀ wò.
ìgbé ǹjẹ́ lóòótọ́ ti ẹ̀ lé ẹ fi mú fílẹ̀ pé ṣé lóòótọ́ làwọn kan fi ra wọn jìn fún ìdáàbòbò ìran Yorùbá ẹ lọ rèé fi mú fílẹ̀ ẹ ṣe findings lágbára lọ́wọ́ Ọlọ́run èmi ò ní ṣe tí ó lòdì sí ìran Yorùbá ẹ̀jẹ̀ mi ìran Yorùbá ni omi ara mi ti ìran Yorùbá ni mi ò ní ṣe tí ó lòdì sí ìran Yorùbá. I give it all it takes láti rí i pé operation Foluma tí àwọn Àgbẹ̀kọ̀yà yìí tí wọ́n ń ṣe yìí pọ̀ kẹsẹ̀ járí kọ̀ wá sí bóyá fẹ́ kẹsẹ̀ járí àfi kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa kún wọn lọ́wọ́ kí gbogbo nǹkan tán nílò kó tẹ̀ wọ́n lọ́wọ́. They know all the hideouts of these people and they are ready to give them whatever it takes. Wọ́n gbọ́dọ̀ kúrò nílẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n gbọ́dọ̀ fi ilẹ̀ bàbá wa lẹ̀ fún wa. Ẹ̀yin àfáà Ìlọrin, ẹ̀yin mùsùlùmí Ìlọrin, ẹ̀yin lẹ̀ hábọ̀ àwọn ẹni ibi. Kì í ṣe gbogbo yín o, ẹ má misquote mi, mùsùlùmí lèmi náà. Àmọ́ the way tí wọ́n ṣe ń lo ẹ̀sìn láti Ìlọrin táà Fúlàní wọ̀nyí fi ń wọlé sí àlẹ̀ Yorùbá ó pọ̀ jù. Bẹ́ẹ̀ ni, ó pọ̀. Ó pọ̀. Mo wá ń bẹ gbogbo wa. Let us all be vigilant. Ẹ jẹ́ ká joyè ojúlalá kan fi sọ́rí. Ẹ̀yin ará Kìṣí, ẹ dájúlẹ̀ o. Ìgàngán, Òtú, Ìgbòho, Ìgbẹ́tì, Fìdítì, Igbóọrà, Ìbàràpá, Èrúwà, Làǹlátẹ̀, Ìgànná, Ìgàngán, Èrìò, Ọ̀gbọ̀ọ̀rọ̀, Ògbómọ̀ṣọ́, Tèdè, gbogbo yín pátápátá ẹ jẹ́ á joyè ojúlalá kan ẹ fi sọ́rí o. Àwọn tírélà tẹ́ ẹ bá ń rí tọ́kàsá lóòdù àwọn èèyàn, we can challenge them. Abẹ́ àwọn ọ̀pọ̀ tírélà yẹn nǹkan ìjà olóró ń bẹ ń bẹ. Yes. Yálà àgbélẹ̀rọ ni àbí tèèbó, nǹkan ìjà olóró ń bẹ lábẹ́ àwọn tírélà wọ̀nyẹn. Wọ́n kàn ń fi àwọn bí àpò ẹ̀wà, àpò rẹsì, wọ́n fi ń disguise ni. Ogun ò ní kóran Yorùbá. Àwọn alálẹ̀ Yorùbá ò ní gbà kógun kóran Yorùbá láíláí. Mo wá f'Olódùmarè bẹ̀ wá. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá t'Olódùmarè tó ṣẹ́gi ọlà fún lókè òkun. I don't want to be mentioning names. Gbogbo ẹ̀yin ikọ̀ platforms tó wà, mo fi orúkọ Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté olóyè Sunday Igboho Oosha, mo fi bẹ̀ yín. Ẹ dákun, ẹ bá wa kún àwọn wọ̀nyí lọ́wọ́. Mo sọ̀rọ̀ kò gbè mí, ó lọ́wọ́ kan kàánú ni. Ẹ̀yin ẹ ṣe tiyín fọ́lọ́, ẹ ṣe tiyín fẹ́lẹ́dùà, kẹwàá máa retí ẹ̀san. Ẹ jẹ́ gbogbo wọn gbàgbé pa àti náwó sẹ́yìn tọ́pọ̀ tí èso owó kékeré. Bàbá rarọ́, a lè ròótọ́. Tó bá ṣe pé lóòótọ́
ààbò ìran Yorùbá jẹ wá lógún tá a sì fẹ́ kó mi ó tàyìnwọ̀ gbé wa lẹ́nu tá a sì fẹ́ kó gún ó kóran Yorùbá lọ. Ẹ má jẹ́ ń tàn yín. With our research and with the information we have, Yoruba land ó ti wà surrounded by Fulani, kidnappers, herdsmen and terrorists. Àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé wọ́n ti yí gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ká. Àmọ́ ojú lásán kò sí gbọmọ lọ́wọ́ èkùrọ́. Àtìlẹ́yìn yín, ìrànlọ́wọ́ yín ló lè mú àwọn èèyàn wọ̀nyí ṣàṣeyọrí o. Mo bẹ̀ yín, mo fẹ́lẹ́dùà bẹ̀ yín, tó bá ṣe pé lóòótọ́ struggle tá à ń ṣe yìí ẹ nígbàgbọ́ nú ẹ̀, ẹ bá kún wọn lọ́wọ́. 0903637 1643 0903637 1643. Kò wá ẹni tó ní ẹgbẹ̀rún kan, ẹ̀ ń lẹ́gbẹ̀rún méjì, ẹ̀ ń lẹ́gbẹ̀rún mẹ́ta, kò yọ yín lẹ̀. Èso tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ ní ndòun. Ẹ lè máa fi ránṣẹ́ sí opay 9036 37 1643 9036 37 1643 opay. Anything you send, you can send the receipts to any platform. God bear me witness. Ọlọ́run inú mi, èmi ṣe máa ń sọ wípé Ọlọ́run yóò san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ àti ìṣe rẹ̀ nínú struggle ìran Yorùbá. Ọlọ́run ó san fún oníkálùkù. Olódùà nìkan ló lè ṣẹ̀san fún oníkálùkù. Yálà ó ń ṣe dáadáa nínú struggle Yorùbá nation, yálà ó ń ṣèdàkejì ni, Ọlọ́run ó san ọ́ lẹ́san. Tó bá ṣe pé òṣòrun wájú pọ̀ mọ́tẹ̀ pàkọ́ nìwọ nínú struggle Yorùbá nation, Ọlọ́run ó san ọ́ lẹ́san. Tó bá sì ṣe pé nínú struggle Yorùbá nation kó o gba ọ̀nà ẹ̀bùrú kọ́rọ̀ jọ iná ni, Ọlọ́run ó san ọ́ lẹ́san. Tó bá sì pé nínú struggle ìran Yorùbá kó o máa sọ àṣírí ìran Yorùbá fún àwọn Fúlàní ajínigbé wọ̀nyí ni wọ́n ń ṣe, Ọlọ́run ó san ọ́ lẹ́san. K'Olódùmarè kó fi iṣẹ́ ọwọ́ oníkálukú kó fi dá oníkálukú lẹ́jọ́. Ìmí tí ó dá mi lójú ni pé ọ̀tá fà sókè tó yí dó borí. Bọ́ba ayé ò rí ọ, tọ̀run ń wọ̀ ọ́, gbogbo tá a bá gbáyé ṣe pátápátá ńlá jíyìn f'Olódùmarè. Struggle ìran Yorùbá ó dọwọ́ tiyín, ó dọwọ́ tèmi. Tá a bá lè tẹ̀lé wọn wọ inú igbó láti wá àwọn ẹni ibi bọ́ta, a gbọ́dọ̀ lè contribute láti ran ìrìn àjò yẹn lọ́wọ́. Mo f'Olódùmarè bẹ̀ yín. 09036 37 1643. Nothing is too small. By their estimation, oh high, but èso tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ ló ń dùn. Tí a bá rẹ́lẹ̀ yìí lónìí, tí a rẹ́lẹ̀ yìí náà lọ́la, wọ́n á lò débì kan. Mo wá bẹ̀ yín, mo appease yín on my own behalf too. Gbogbo iṣẹ́ tí mò ń ṣe yìí, yàtọ̀ sí gbẹ̀yìn ìyá mi bàbá mi tẹ́ ẹ bá ń fún mi ní tọ́rọ́ kọ́bọ̀, kò sí nǹkan míì. Èmi náà volunteer ara mi. Irinṣẹ́ nìkan lèmi ọ̀mọ̀ ń lò, èmi náà ń káàkiri. Àwọn tó rí mi ń rí mi. Mo rí èèyàn kan tó rí mi l'Ógbómọ̀ṣọ́ lánàá tó ní omíyalé ìrìyà. Àwa náà ni.
ìgbà táyé ń sùn gbà míì mi ò sùn òru la wà yí báyìí òru ọjọ́ ajé ẹlòmíì ó sùn yàtọ̀ sẹ́yìn ìyá mi bàbá mi tẹ́ ẹ bá wà l'Amẹ́ríkà àbáwọn kọ́ńtírì yòókù míì tí aago yín tó bá jìnnà réré sí ti a ẹlòmíì ti sùn àmọ́ bí iṣẹ́ awọ́ olóyè Sunday Igboho ò ṣe ní bàjẹ́ ìlọmọmọláyà mi bí ìran Yorùbá ò ṣe ní jìyà ó múmú ló ka àyà mi. Aláàfin ń bú ọ̀ní ń bá láàfin ìtọ́kàn kan. Don't create sin where there is no sin. bá a bá rí páàrin àwọn ọba wa fẹ́ dàrú kòtò bá a bá lè wá ìrẹ́pọ̀ láàrin wọn ká sì sẹ́nu wá dédé síbí ká tó má dákun. ìwọ́njú bí èmi ò jù ọ́ ti ń ṣẹlẹ̀ ti pẹ́ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ káàárọ̀ òjìire ó sì ń fa ìfàsẹ́yìn bá ìran Yorùbá àmọ́ bọ́ pẹ́ bóyá òpin ó dé bá. lẹ́ẹ̀kan sí ẹjọ́ bóyá ó pè 9036 371643 ó pè 9036 371643 tàbí ẹ mẹ́sẹ̀jì mi ní WhatsApp ẹ lè pè mí anytime kò sígbà tẹ́mi èé gbé kọ̀ torí mi èé sùn o 09036371643. Thank you so much. God bless you. Epo tá a fi ń ṣiṣẹ́ ni ló tún ti tán ẹ̀. Àmọ́ àdúpẹ́ pé òkun àtọ̀sà ohun odò wẹ́wẹ́wẹ́. Ẹ ṣé o. Yorùbá nation no going back. Màá máa retí ìpè yín. You can make me happy by donating immensely to this struggle. Táwọn wọ̀nyí tí ẹ back upon. Thank you. God bless you. No going back.